hadith kékeré ni mo ní tá Ànábì sọ wípé ẹni tí ó bá ti bú mi ẹ pa wọn kó tiẹ̀ eléyìí sọ̀rọ̀ wípé kí wọ́n pa ọmọ kan Deborah ní Sókótó Islam tí wọ́n pírìtì fáwọn èèyàn ni ẹ o ẹni tí ẹ sọ wípé bú Ọlọ́run àbúbú Ànábì nígbà tẹ́ ẹ bá pa ọjọ́ òun lẹ tó fẹ́ rí wá àṣìṣe fún débi wípé yóò wá sọ pé àṣìbáyé ló ṣe rí mú un mẹ́ni tí ó fi ju nǹkan tí ó bá wà ní ọwọ́ ẹlẹ́pọ̀ tẹ́tí pa lórí ọ̀rọ̀ Christian genocide aṣọ tàwa mùsùlùmí fún wa aṣọ tàwọn ẹlẹ́sìn kejì fún wa ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ wa ní kó rìn gan ó wá ń bí àìmọye reaction látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àfá ó dẹ̀ ń bí ọ̀pọ̀lọpọ̀ reaction látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì níbẹ̀ náà àfá àtọ́ ní ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ náà àwọn kìrìsìtẹ́nì lọ̀rọ̀ náà gbé kò gbé àwa tá ń jẹ́ mùsùlùmí bí yóò bá tẹ́ ẹ̀ sọ kò yẹ kéèyàn sọ jáde fún ayé ẹlòmí ń bú ebú lọ gbáà ẹlòmí ṣe pé bí gbogbo ayé bá fojú ro tí wọ́n bínú lópin ìgbà tó bá jẹun tí mò ń sọ tó bá ń ṣe dédé ìyọnu wọ́lọ́ tí wọ́lọ́ ní káre bí mo ti fẹ́ wí ni wàláhì mo kí ẹ̀ ìgbéyàn fẹ́ bínú tó bá ti jẹ́ wípé ìfẹ́ Ọlọ́run ní ń bẹ lára mi Ọlọ́run nífẹ̀ẹ́ sí mi gbogbo nǹkan ti rọrùn Ọlọ́run fẹ́ ọ kí ló tún wá lọ́dọ̀ èèyàn ló lè fẹ́ ọ tọ́lọ́run bá lóhun ò fẹ́ ọ lọ̀rọ̀ rẹ̀ ó dàrú ohun tó dá mi lójú ni pé àtẹni tí ń sòótọ́ àtẹni tí ń dáwọ́ bo òótọ́ ọjọ́ kan bọ̀ gbogbo wa yìí wọ́n padà gbé wa gbẹ̀tà àdíjà nìkan tó bá rí bẹ́ẹ̀ kí là ní sòótọ́ fún lára àwọn tó ń fún mi lésì wípé mò ń sọ̀rọ̀ Christian genocide nínú àwọn afá àkọ́kọ́ náà ni wípé kútúbà wa láàyè yìí alhamdulillahi wala fakhar kìí ṣe fàárí tí ń bá ṣe kútúbà mo máa ń review tó tíra márùn ni máa summarize sínú nǹkan tí bá fẹ́ wá sọ mo ṣe ẹni tó kọ̀ wá ó kọ̀ fẹ́ sọ̀rọ̀ ìfẹ́nu máa research tí mo fẹ́ sọ torí wípé mo mọ̀ pé àmẹ́nẹ̀ ni mo gbà so mo ń lo dídí tíra márùn tí wá ṣe kútúbà tó bá fẹ́ fún mi lésì ó lè lo fídíò 3 minutes 4 minutes kó ló fẹ́ fi fún mi lésì àfi kó gbogbo nǹkan tí mo sọ yẹn kó padà sí mi lẹ́nu ìjọ́mẹ́nìyàn òun ló ṣáájú ta tó sọ wípé ṣé mùsùlùmí lélẹ́yìí ṣé kírísítẹ̀n lélẹ́yìí ṣé júù lélẹ́yìí ṣé ẹlẹ́sìn oníṣẹ̀ṣe lélẹ́yìí gbogbo tó ní kálukú bá pera wọn ìjọ́mẹ́nìyàn ló ṣáájú tí a bá rí ìjọ́mẹ́nìyàn rẹ́dẹ̀rẹ̀dẹ̀ láwọn ṣe táwọn sọ bá ń pẹ̀lẹ́sìn wọ́n takò ní pé gbogbo ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ tó ń pẹ̀rẹ̀ láàfáà ìgbẹ́ kìnnìkan èmi ò ní pírọ́blẹ́mù pẹ̀lú yìí òdodo lèmi fẹ́ fi ìdí ẹ̀ múlẹ̀ mo wá ọ̀rọ̀ Christian genocide tá ń sọ níbẹ̀ náà àwọn Christian náà tí wọ́n sọ pé tí ò bá dìgbà Amẹ́ríkà tí wọ́n wá jáde ṣásọ̀rọ̀ pa terrorism àásọ̀rọ̀ pa extremism ní ohun tá a ti ń sọ láàyè yìí ní ọjọ́ tó ti pẹ́ ibi tí Islam pọ̀ sí jù nínú Nàìjíríà yìí ọ̀dọ̀ àwọn northerners àtọ̀dọ̀ àwa tá a jẹ́ Yorùbá Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fátìwù fún wa láwọn east wọn ni minority làwọn fẹ́ jẹ́ nínú practitioners Islam ó ní ohun tí mo fẹ́ lò ní wípé bí ìdàgbàsókè ṣe bá Islam tó lágbàáyé táwa wá ń jó àjò rẹ̀yìn nínú Nàìjíríà yìí àwọn bèèrè wáyé pé ẹ dákun ṣé ẹ̀sìn 20 years ní Islam nínú Nàìjíríà ni ṣé ẹ̀sìn 50 years ni ṣé ẹ̀sìn 100 years ni kí ló níta kúrò lójú kan Àkùránì ṣe wá sí fún wa over 200 years 300 years 400 years àwa dàbí wípé àná ni Àkùránì ṣẹ̀ṣẹ̀ sọ ẹja lọ sọ́dọ̀ àwọn Haúsá báwo ni Islam ṣe wọlé Haúsá ẹ dákun tí wọ́n bá ń sọ wípé ìjà ẹ̀sìn ṣẹlẹ̀ lẹ́ni nínú Nàìjíríà yìí ibo ló ti ń bẹ̀rẹ̀ a sọ wípé north àbí kìí ṣe bẹ́ẹ̀ ni àwọn ń pariwo wípé wọ́n ti pa kìrìsìtẹ́nì tán náà tí ó nítorí ìta sọ lọ́sẹ̀ tó lọ ó gbé àwọn kìrìsìtẹ́nì inú wọn dùn òun mo fi sọ fún yín wípé kí ló dé tí wọ́n máa pààyàn lẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń pààyàn lẹ̀ Haúsá ṣé kò sáwọn mùsùlùmí lẹ̀ Yorùbá ni dá mi lóhùn kí ló dé tí wọ́n máa súnyàn nítorí ẹ̀sìn nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe súnyàn lẹ̀ Haúsá òun ni mo ṣe gbé history láti lẹ̀ ní wípé bí Haúsá ṣe rí wọ́n jẹ́ ìran tó le because àwọn èèyàn sọ̀rọ̀ bí wípé kò sáwọn state tó jẹ́ pé Christian dominated state ni wọ́n nínú net Plateau 90% Plateau Christian ni wọ́n Nasarawa 70% Nasarawa Christian ni wọ́n fact lélẹ́yìí quote me anywhere Taraba 75% wọn Christians ni wọ́n Kogi tí wọ́n jẹ́ middle belt mọ́ kankan 60% àbí over 50% ni wọ́n pe percentage wọn ó wà láàrin méjèèjì nínú Kaduna
55% òun ni population Christian tó túmọ̀ sí wípé gbogbo àwọn state tí mo dárúkọ yìí Plateau, Nasarawa, Taraba, Kogi, Adamawa, Kaduna Christians pọ̀ ju mùsùlùmí lọ. Kí ló dé tá à ń rí genocide níbẹ̀ yẹn náà? Dá mi lóhùn. Ìtumọ̀ ẹni wípé tá a bá ń sọ̀rọ̀ pé genocide ààyè yẹn north yẹn geographically ó wà inclined sí irú habit yẹn ni. Mo dẹ̀ máa ń sọ fún wa wípé Ọlọ́run ò lè yí padà sí Nàìjíríà yìí táwa náà ò bá yí padà. Ìran ó wà lára problem ìlú yìí, ẹ̀sìn ó wà lára problem ìlú yìí, méjèèjì tá a bá resolve Nàìjíríà kò lè nísìnyí. So Christians tó ń fapá jánu, these are Christian dominated states. Wọ́n ìtàwọn Christians yẹn tí wọ́n agbára wọn ò ju àwọn ẹlòmíì lọ ń bẹ̀ ni mo sọ fún ẹ wípé ọ̀rọ̀ genocide nínú Nàìjíríà àwọn kan lè mẹ́ẹ̀lú àwọn mùsùlùmí, àmọ́ àwọn tí factor tó jẹ́ kí genocide wà nínú ìlú yìí àti mùsùlùmí àti Christian ni wọ́n constitute. Tó bá wẹ̀ ò lè gbà ó, tó bá wẹ̀ ò lè má gbà. Àwọn mùsùlùmí ojú èyí tì wá, a sọ fún wa lọ́sẹ̀ tó lọ ibẹ̀ gbogbo eléyìí tá à ń ṣe ẹjẹ́ àyípadà àwọn kan wọ́n bú ebú. Ṣé ó fẹ́ máa ṣáìdì àwọn Christian? Eléyìí ṣe ọ̀rọ̀ wípé wọ́n ṣáìdì Christian. Tí ọ̀rọ̀ oníkálukú bá dé, a sọ fún wọn. Àmọ́ kò sí táwọn tí wọ́n terrorize Nàìjíríà yìí tí wọ́n ń sọ pé àwọn gbé síwájú Islam ni wọ́n sọ. So ó di dandan ká mẹ́ tú àwọn èèyàn jáde wípé eléyìí tí wọ́n ń ṣe yìí kò ń ṣe Islam. Ànábì tí wá sọ̀rọ̀ wọn kalẹ̀. Ànábì ní yakhruju fi akhiri zaman. Ó wà pẹ̀lú àwọn sàábé lọ́dọ̀ kan ó jòkó. Ó wá ní ẹjẹ́ sọ fún yín o. Àwọn èèyàn kan ń padà jáde nígbẹ̀yìn ayé. Àwọn èèyàn kan ṣe kíni? Wọ́n jáde báwọn Boko Haram ti jáde, báwọn ISWAP ṣe jáde yìí, báwọn IPOB àwọn kí wọ́n ń pè ISIS, Al-Qaeda, gbogbo wọn yìí, àwọn Daesh bí wọ́n ṣe jáde. Ànábì ní yakhruju fi akhiri zaman. Ànábì náà wọn kan jáde lópin ayé. Qawmun ahdathul asnan. Ẹ rí pé ọjọ́ orí wọn kéré, kò pẹ́ tí wọ́n bọ́ sáyé. Àwọn tí wọ́n dààmú ayé yìí, tẹ́ ẹ bá wò wípé ìgbà wo ló ti operate, ẹ rí pé ọjọ́ orí tó wà lórí wọn ó kéré gan. Ànábì ti sọ́lẹ̀ o. Ó ní sufaha'ul ahlam. Gbogbo agenda kan láwọn push, agenda lálásán ni, kò sóòtọ́ ń bẹ̀. Ṣé mọ̀ wípé ẹni tó ń gbé yàrá kan, ó bá sùn, ó bá lálàá wípé òun lòun ni gbogbo estate tó wà ní Èkó. Nínú bẹ̀, ó bá wọ G-Wagon, ó kó ságbádá, ojú àlá náà ni ó. Gbogbo èèyàn wọn kí, báwo ni só ti jẹun, yóò fún ilé yóò ṣe gbogbo ẹ̀. Ó wá lálàá ń fá bí wákàtí kan, ìgbà tí ó lajú sáyé báyìí, ó bá tún bára rẹ̀ nínú yàrá kan, àti singlet àti bọ́sà tó wọ́ sùn. Kí ni ó kọ́kọ́ ṣe? Yóò kọ́kọ́ wò àsálà ni. Báwọn tá ń sọ yìí ṣe rí ni, Ìsìlámù lọ́la wọn gbé dání, wọ́n jìnà sí Ìsìlámù yányán. Yaquluna min khayri qawli nnas. Ọ̀rọ̀ tó dájú ni wọ́n mẹ́ lọ́mọ́. Hadith Annabi sallallahu alaihi wasallam, hadith tí ó yí ẹ. Aya al-Qur'an, ó sọ jihad. Ẹ dákun, ṣé àsìkò tá wà yìí, àsìkò tá ń yọ ọ̀bẹ lọ́mọ para wa ní jihad ilé. Annabi sallallahu alaihi wasallam, lọ́jọ́ tí ń bẹnu Mẹ́kà ń bẹ, for 13 good years ni wọ́n fi victimize Annabi. Ni wọ́n ní lára. Wọ́n ní lára débi pé wọ́n pa ẹbí ẹ̀ tí ń jẹ́ Hamza lójú ogun. Wọ́n pa tán, wọ́n tún ní kó lọ mú ẹ̀dùn ẹ̀ wá, wọ́n lá ọkùn ẹ̀, wọ́n tún lá ẹ̀dùn ẹ̀. Wọ́n ní Annabi lára fá débi pé Ànábì lọ Tọ́ìf. Ó dé Tọ́ìf. Wọ́n ti ráwọn èèyàn sí wípé ní Tọ́ìf yẹn mẹ́jọ jókòó ìsánsá ni. Àwọn náà la ní lára tó fi wá Tọ́ìf yìí. Ẹ dì àwọn ọmọdé sí. Wọ́n dì àwọn ọmọdé sí Ànábì. Wọ́n bẹ̀rẹ̀ sí ní jù lókù. Olóhun fẹ́ gbalẹ̀. Olóhun nídìí owó. Kí ló ń sọ fún wọn? Ṣe léyìí káyé rẹ̀ lè dà. Ṣe léyìí kó mẹ́wọ̀n náà. Ohun tó dọ̀ táwọn sínú o. Wọ́n wá jù lókù fá débi pé gbogbo ojúgbọ́n Ànábì wọn ń ṣẹ́jẹ̀. Ànábì wá lọ fẹ̀yìntì síbi igi dàbínù kan, ó fẹ̀yìntì síbẹ̀ báyìí. Àwọn Nàsárà méjì, àwọn Kírísítẹ́nì méjì ni wọ́n wá bá lọ́jọ́ náà wípé Tọ́ìfù tó wà yìí, ó ń ṣe àyè fọkànbalẹ̀ fún ẹ o, wọ́n pa ń bí o mẹ́ lọ o. Ànábì wá wo owó ọ̀tún, owó sí owó wájú wẹ̀yìn, kò rẹ́ nìkan. Ó bá kọjú sọ́lọ́run wípé Allahumma inni ashku ilayka da'fa quwwati. Ó ní Ọlọ́run. Ó ní wọn náà ni màá ké pé, ó ní agbára mi ti pín ilé mi ọ̀lẹ ni mí. Wa qillati hilati. Gbogbo ọgbọ́n tí mo lè fi pè yàn, òye tí mo ní, gbogbo nǹkan tí mo ní, òun ni mo fi pè àwọn ará bí ìwọ̀n ẹ̀gbọ́. Ó kéré lé ní kò tó pè wọ́n. Wa hawani ala an-nas. Ila man takiluni. Ó ní ta mo fẹ́ gbára lé bí tí mo wà yìí. Ila sadiqin ba'idin yatajahamuni. Ó ní sáwọn ọ̀rẹ́ mi tó jẹ́ pé Mẹ́kà lọ́wọ́ àjìnàjìnà. Èmi ni mo ní wá bí kí n wá sọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn nígbà tán lé mi kúrò nílé. Ó ní sáwọn ni mo fẹ́ ké pè láyé tí ò sí fóònù. Ta ni ó gbà mí bí tí mo wà? Aw ila aduwwin mallaktahu amri. Ó ní àbí àwọn takọ́tẹ̀ lé mi kúrò nílùú bàbá mi. Sáwọn ni mo fẹ́ pé tí wọ́n ti jẹ gàbálé mi lórí. Bàtà Ànábì wá wo ọ̀tún tó wó sí. Ó wá sọ fọ́lọ́ wípé in lam yakun bika ghadabun alayya fala ubali.
ó ní àmọ́ gbogbo bí ayé ti lè kọ̀yìn sí mi tó tí ìbá ṣe wọ Ọlọ́run ló ń bínú gbogbo ìyà tó fi jẹ mí ìmọ̀ òbíkítà tẹ̀lé yorùbá nẹ́bí. So all ẹ̀sìn Islam ṣe fẹ́ jẹ́sìn terrorism lànàbí ṣe wọ́n sọ wípé àwọn wọ̀nyí wọ́n mẹ́sọ kọ́rọ̀ nẹ́bí làwọn sọ gbogbo ẹni tẹ́ bá rí tó ń ṣe fàtíwá ẹ má pààyàn àwọn onílé kókó ni láti sọ fẹ́ lómi ọ̀rọ̀ mímọ̀ lélẹ́yìí máa sọ ìgbọ̀rọ̀ àfáà kan sọ wípé láti náà Kùránì láti òkè délẹ̀ ẹgbà lọ́lọ́run ní kí wọ́n ní oníṣìnà az-zaniyatu waz-zani fajlidu kulla wahidin minhuma mi'ata jalda ẹgbà 100 lọ́lọ́run ní kan náà wọn gbogbo àwọn tí wọ́n ṣe fàtíwá ẹ má pa wọ́n ní báwo lòfin Ọlọ́run ṣe fẹ́ rọrùn ju tèèyàn lọ ṣàmì bọ́lọ́run ló yẹ kó gbé láti ibi tí ó ga kìí ṣọmọ ènìyàn ló máa gbé láti ibi tó ga tọ́lọ́run dẹ̀ gbé níbi tí ó lọlẹ̀ àwọn wọ̀nyí náà lẹ́mọ̀ ẹgbẹ́ tó bá ti bú yẹn kẹ́ wọ́n sọ kẹ́kẹ́ ẹ̀sùn wọn náà ní ọ̀rọ̀ blasphemy mo dẹ̀ ti challenge wọn kódà mo ṣàmì programs hadith kẹ́kẹ́rẹ́ ni mo need tánàbí sọ wípé ẹni tí ó bá ti bú mi ẹ̀pà wọn kóòtì ẹ̀ eléyìí sọ̀rọ̀ wípé kíní wọ́n pa ọmọ kan Deborah ní Sokoto Islam tí wọ́n preach fáwọn èèyàn nìyẹn o ẹni tí ẹ sọ wípé ó bú Ọlọ́run àbó bú ànẹ́bí nígbà tẹ́ ẹ bá pa ọjọ́ òlẹ́ tó fẹ́ rí wà sí ṣe fún débi wípé yóò wá sọ pé àṣíbáyìí ló ṣe rí mú un mẹ́ni tí ó fi ju nǹkan tí ó bá wà ní ọwọ́ ẹ̀lẹ́ bọ̀tẹ́ ti pa ànẹ́bí wọn sọ fún ẹgbẹ́ yaqra'una al-Qur'an àwọn táwí wọ̀nyí bá ti ka Qur'an láwọn náà ka Qur'an la yujawizu turakiyahum yamruquna min al-islam kama yamruqu as-saham min ar-ramya ànẹ́bí ni ẹ má jẹ́ parọ́ fún yóò Al-Qur'an tí wọ́n sọ fáwọn ká ọ̀rọ̀ ànẹ́bí mú kó ti yóò ànẹ́bí ló ń sọ̀rọ̀ yóò ó ní gbogbo Qur'an kan ká kò kọjá ògóngó wọn báyìí tí wọ́n ti ń wí wọ́n yọ kúrò ní ìsìláàmù bí ọrún ṣe ń yọ kúrò lẹ́nu ọfà ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe yọ kúrò ìsìláàmù gbà ọ̀tọ̀ àwọn náà gbà ọ̀tọ̀ ni faman laqiyahum fayaqtuluhum kọ́tà sọ fáwọn ìjọba ni wọ́n lè negotiate pẹ̀lú terrorist ẹ negotiate pẹ̀lú bandit anábì níbi tẹ́ ẹ bá ti rírú àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn mujẹmujẹ anábì ní ẹ pa wọ́n so kí ni ìjọba negotiate pẹ̀lú terrorist àwọn ènìyàn pa èèyàn wọ́n máa sọ fún ẹ pé a fún ẹ ní ultimatum báyìí tó o bá ti mú iye báyìí wá á pa èèyàn ṣé ìsìláàmù ni ẹ dá mi lóhùn àwọn kìrìsìtẹ́nì míì náà tí wọ́n wà lára wọn tí wọ́n influence ẹ̀ ṣé ohun tí Jésù sọ nìyẹn ṣé ohun tí kìrìsìtẹ́nì sọ nìyẹn fa inna qatlahum ajrun inda Allahi liman qatalahum anábì ní ẹni tó bá múrú àwọn ẹni bẹ́ẹ̀ irú àwọn terrorist bẹ́ẹ̀ àwọn bandit bẹ́ẹ̀ tí wọ́n ń pa àwọn èèyàn ẹni tó bá pa wọ́n tẹ́ ẹ mú wọn ẹ̀yìn ìjọba kódà èrè tún bẹ fún yín ẹ̀san bẹ fún níwájú Ọlọ́run ọ̀rọ̀ anábì lélẹ̀ ohun tí fi round up ẹ̀ òun náà ni wípé genocide wọ́n pààyàn kò sí ohun tó bá lọ nínú Ìsìlámù and àwọn Christians náà nídìí láti mẹ́rin rí tẹ́ ẹ bá ń sọ fáwọn èèyàn kan ni wọ́n ń pààyàn táwa mùsùlùmí náà jáde sọ wípé èyí tí wọ́n ń ṣe èyí sẹ́ kò ń ṣe ìsìláàmù tá a bá nìkan mí inú síra wa ó yẹ kí gbogbo wájọ pawọ́pọ̀ ká ṣe kí ni ká bá wọn jà ní bí ìsìláàmù ṣe rí ni o nítorí bẹ́ẹ̀ astaghfirullah li